Only Jesus TV. Tó bá lóyún kóyún, tó bá lóyún kóyún, tó bá lóyún kóyún, Sàárà ni, Sàárà ni, Sàárà ni. Ẹ wò ó lágbára ilé tó dẹ̀ tó ń da ìgboro tó ń da ìgboro láàmúlẹ̀ tún gbọ́ yìí báyìí o. Funny thing ká ti jáde ó ti gbẹnu sí máìkì o lórí Wasiu Ayinde pẹ̀lú ọmọ Yíbò tó bímọ fún Wasiu Ayinde allegedly ni o, èmi ò mọ bó ṣe ń sọ o, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bá yẹ bẹ́ẹ̀ kọ́ àwọn ò mọ̀, ṣùgbọ́n funny thing ká ti jáde ó ti sọ̀rọ̀ kí lóhun tí funny thing ká sọ. Wálé ọmọ aburú má kú, gbogbo yín náà lẹ mọ̀ funny thing ká ẹ dẹ̀ mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀. Ẹ wá gbọ́ ibi tó gbàyọ lọ́tẹ̀ yìí, bẹ́ẹ̀ bá ṣe wá rí sí ẹ̀yin náà ẹ sọ sí ṣó sọ dáadáa àbí kò sọ dáadáa. Ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral, àní dààmú àní rí wàhálà. Ẹ ṣeun gan, ó yá lókè lọ́hùn. Ẹ kú dédé àsìkò yẹn alára wa. Ọ̀rọ̀ kan tí ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló gbé ń wá nípa pé ọba lóyún kóyún, ọba lóyún kóyún Sàárà ni. Sàárà ni. Àwọn kan náà ẹ̀mẹ́sì mi gbọ́ o, n ò pé Wasiu Ayinde ló lóyún o, n ò sì pa wọn kọ́ torí n ò sí ńbẹ̀. Ṣùgbọ́n tóòtọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ẹ jẹ́ ká bára wa sọ. Látìgbà tí ọ̀rọ̀ yìí ti ń jà rìnrìn, mo ti rí tí àwọn obìnrin ti gbé wọ emotional àwọn tactics Guardiola yẹn, àwọn emotional tactics yẹn wọ́n ti gbé wọ bẹ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní persuade Wasiu Ayinde. Even if you are not the owner of the baby, can't you just, even if you don't want to collect the mother of the baby, can't you just take the baby and damo moto and just take care of the baby as your own and just take care of the kinikan? He will not take the baby. Tó bá lóyún kóyún Sàárà ni. Mo support Wasiu Ayinde lórí eléyìí. Ní ọjọ́ kọjọ́ nígbàkúùgbà táyé bá ń jáyé, ẹ̀yin olówó tó bá fún yẹn lóyún tó kọ̀ tó lóun ò ní gbà, ìní mọ̀ wà táyé ó fi tán, èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹ̀yin olówó tó bá fún yẹn lóyún tó kọ̀ tó lóun ò ní gbà, ní mọ̀ wà tí ayé ó fi tán. Ẹ mẹ́sì mi gbọ́n wọn pé Wasiu ló lóyún o, but gbogbo olówó kó lówó lórí mẹ́rin àgbálá ayé tó bá fún yẹn lóyún tó kọ̀ tó lóun ò ní gbà, ẹ̀yin wọn ni wọ́n mọ̀ wà táyé ó fi tán. Àyàfi tí obìnrin tí wọ́n fún lóyún bá jẹ́ olówó lókù, tí kì í bá ti ṣe olówó lobìnrin yẹn tọ́jà pé tálíkà ni, ẹ̀yin olówó yẹn lèmi ó wà tó bá lóun ò ní gbà. Ẹ mọ̀ tẹ́ ń ṣe àwọn kan lọ́sẹ̀ rí that word accountability, obìnrin kì í fẹ́ gbọ́. Like ẹ mọ̀ tẹ́ ń ṣe in the first instance ẹn tó lọ tó lòun lóyún fún Wasiu Ayinde, you don't even consider him being a married man, you don't consider him being whoever o consider pé bóyá ilé ẹnìkan ó tiẹ̀ dàrú tó o bá ní oyún fún ẹni yìí. Èyí tó kàn wọ́n ni wípé ṣe bó lówó ṣáà ni. Ẹnìkan ní fi oyún lé Cubana chief priest kí láti bí ọdún méjì sẹ́yìn sí mẹ́ta. Tó ọmọ òun ti bímọ, ó ti bímọ, ọmọ òun ti dàgbà nǹkankan. Ó kọ́ ní pé kó wá gbọmọ rẹ̀, ìgbòyà ó ní kó máa fowó school ránṣẹ́. It is just all about money. It is all about money. Ó lóyún fún Wasiu Ayinde, ó lóyún fún Cubana chief priest, ó lóyún fún Davido. It is about the money. It is about the money. Ẹyọ kan tí ẹ̀ ń try láti fò, táwọn obìnrin tí wọ́n ń bú Wasiu tí wọ́n ń try láti fò nìyẹn. Àwa ò dẹ̀ ní gbà, a máa bring you to accountability. Intel like yẹn, àwọn máa sọ sí yín létí. It is about the money. Kó tó wá máa sọ pé tó bá jẹ́ pé àbúrò tí ẹni ẹ fún lóyún tí wọ́n kọ̀tà láwọn ò ní gbà, sẹ́nu rí ó dùn sí. Tábúrò mi bá ti fẹ́ fi oyún escape poverty, tábúrò mi bá ti jẹ́ wípé olówó ló fẹ́ fi oyún dè mọ́lẹ̀, ẹ fún lóyún ẹ má gbà, èmi ọmọ aburú mọ̀kù mọ̀ sọ bẹ́ẹ̀. Tó bá ti jẹ́ wípé olówó ló fẹ́ fi oyún dè mọ́lẹ̀, a married man for that matter ló fẹ́ fi oyún dè mọ́lẹ̀, ẹ fún lóyún ẹ má gbà, èmi ni mo sọ bẹ́ẹ̀. Tó bá jọmọ mi gẹ́ fún lóyún ẹ kùn tábà ẹ má gbóyún lọ́wọ́ ẹ̀, èmi ni mo sọ bẹ́ẹ̀. Èmi ni mo sọ fún yín bẹ́ẹ̀. See, let me tell you something. Ìgbà ohun àkókò nínú ayé láti di ṣẹ́ṣẹ́ rí mi ò tẹ̀ wá ní problem pẹ̀lú wípé ẹ fẹ́ rí láìlérí ọkùnrin. Since time immemorial ni obìnrin ti make ẹ̀ látara ọkùnrin. The richest woman in the world, ogún ọkọ ẹ̀ ni wọ́n pín fún. Ṣùgbọ́n at the end of the day, ẹ wàá máa lọ ẹ máa bọ̀ ẹ máa yan fanda pé independent woman nìyẹn. Èyí tó fẹ́ pin ní oyún yìí tó bá jẹ́ pé ó rí pin ní successfully ni. Gbogbo tí bá ń wá látàpá bí ọ̀rọ̀ olóyún dé tó jẹ́ monetary benefit kò ní pé bẹ́ẹ̀ ni ti ń wá o. Yóò wá máa fi yún yan fanda níbòmíì, ó lè máa pé òun independent níbì kan. It's not done that way. Ẹ̀yin ẹni tí ẹ̀yin olówó tó bá fún yẹn lóyún tọkọ tó lóun ò ní gbálẹ̀ ní ọmọ wa táyé ó fi tán. That is just the fact. Because ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sọ pé ẹ lè settle for less yẹn,
àwọn tí wọ́n ò lẹ́sì tí ẹ wá fẹ́ lọ tira yín mọ́ lọ́rùn yẹn àwọn náà ń dúró dè yín wọ́n ń dúró ṣe rò pé bóyá àwọn náà kàn fò lọ́jọ́ kan ní ẹ̀dín tí wọ́n dì yẹn ni ojú tí wọ́n náà àwọn náà ti fìgbà kan wà nípò lẹ́ẹ̀sì rí tẹ́ ẹ pẹ́ ẹ̀ lè sẹ́tù fún wọn ẹ bá wa lẹ́ẹ̀sì tẹ́ ẹ lè sẹ́tù fún rè lónìí báyìí sìn lọ́wọ́lọ́wọ́ báyìí ni mò ń ra ká o ẹnìkan kan ò lóun lóyún fún mi o ẹjọ́ wa yẹ mí jù báyìí lọ kọ́ wa ń sọ pé o gbóyún dé yàtọ̀ fún pé ó tiẹ̀ pé o gbóyún dé èmi ó mọ̀ọ́mọ̀ tiẹ̀ máa fún yín lóyún èmi ó mọ̀ọ́mọ̀ baby mama ẹni tí ń sọ di baby mama nínú yín numbers of women tí máa sọ di baby mama lémi ń tèmi ayẹyẹyẹyẹyẹyẹ tó bá lọ ṣèṣì yẹ mí jù báyìí lọ tẹ́ ẹ bá ti rí mi ẹ sá o it is about the money why are you kí ló dé tí ẹ̀yin obìnrin ò kì í sọ̀rọ̀ síbi tọ́rọ̀ ń lọ mo lóyún fún chief lágbájá kò gbà lọ́wọ́ mi mo lóyún fún Davido kò gbà lọ́wọ́ mi mo lóyún fún Cubana chief priest kò gbà lọ́wọ́ mi it is about the money it's not all about them it is not about them it is about the money it is about the money ẹ fẹ́ fi oyún yẹn ẹ fẹ́ fi escape poverty ni it is about the money and mi ò tiẹ̀ rí nǹkan tó wá tiẹ̀ burú ń bẹ̀ náà kéèyàn fẹ́ escape poverty kò sí ní tó burú ń bẹ̀ ṣùgbọ́n tẹ́tẹ́ ló fẹ́ ta o tẹ́tẹ́ dẹ̀ lélẹ́yìí 50-50 ni o ẹni tó fẹ́ lóyún fún tó fẹ́ mọ̀ọ́mọ̀ lóyún fún tó dẹ̀ fẹ́ kíìpù oyún yẹn tí wà àti ẹ̀òdẹ̀jọ lọ́rọ̀ olóyún dé tẹ́ẹ̀jọ ní àsọtì ọ̀rọ̀ olóyún dé tẹ́ẹ̀jọ ní tẹ́lẹ̀ tí sì kébóyá ẹjọ́ plan ẹjọ́ jókòó pé ẹ fẹ́ lóyún fúnra yín tó wá fẹ́ fi oyún tó fẹ́ fi pín ní ẹ̀ tẹ́tẹ́ ló fẹ́ ta o torí pé ibi tó ti fẹ́ foyún pín ní wọn yẹn o mọ̀ pé wọ́n lówó náà ló jẹ́wọ́ náà ò fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe tá àti bára wa sòótọ́ ọ̀rọ̀ o mọ̀ pé wọ́n lówó lọ́wọ́ torí owó ni it is about the money mo kò sí bí ẹ ti máa foyún lé ọmọ tálíkà káàkiri olóyìnbó yín tẹ́ ẹ bá lóyún fún ọlọ́kadà kan àbẹ́ lóyún fún mọ́rúwá kan tí ẹ bá fi ṣèèsì bí ọmọ yẹn in fact ẹlòmíì gan ọmọ márùn àǹgọ ò ṣe nǹkan kan tẹ́ ẹ fi jẹ́ fojú rí ọmọ mọ́ láyé tẹ́ ẹ fi jẹ́ kó fi ojú rí ọmọ mọ́ láyé for the past 15 years ẹnìkan foyún léde òun fọmọ léde fídíò kì í báyìí sìn for the past 15 years pé kó wá gbọmọ it is about the money fún aláti bí ọdún bíi 5 sí 6 sí ẹnìkan fi ọmọ ó fi ń lé Cubana chief priest káàkiri it is about the money. It is about the money. Obìnrin ẹ máa wà accountable, ẹ máa self accountability. Eléyìí tẹ́ wá fẹ́ máa yí narrative nsìn pé we know the woman made mistake but at least you consider the baby kò sí nǹkan kan tó jọmọ́ mistake nínú ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀. The woman has planned everything. She has planned everything. Pé ṣe bí Wasiu Ayinde ni tí o bá fẹ́ gbà at worst come to worst ìmọ̀ àdé call you how to àwọn èèyàn dẹ̀ bá wa dá sí. Ẹ mẹ́ta ṣe. You people una know wetin una dey do. Kò sí mistake kankan nínú ọ̀rọ̀ yẹn láti bẹ̀rẹ̀. Even though the woman made mistake, you will have just collect the baby and start taking care of the baby. Nǹkan ebi ò tiẹ̀ sọ pé Wasiu ló lóyún ìdẹ̀ sọ pé òun kọ́ ìyẹn ò kan èmi. Ṣùgbọ́n fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ foyún escape poverty, irú nǹkan báyìí ò ní wọ́n lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan yín láyé. À ń fúnni lóyún àgboyún ò ní wọ́n nínú ilé ayé yín láyé. Táyé ò fi tán. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ foyún escape poverty. Àwọn tẹ́ ń pè ń lẹ́sìlẹ́sì àwọn tí ò lẹ́sì ni wọ́n ń kù yín lẹ́pọ̀n tí wọ́n ò gbóyún lọ́wọ́ yín yìí o. Alóbìnrin cheap when it comes to money. It is about the money. It is about the money. It is about escaping poverty. It's not even about the personality of the person self. It is about the money, the monetary benefit. Ìyẹn tó máa jáde láti bẹ̀. Ìyẹn tí wọ́n kí ẹ̀ fún nìyẹn. It is about the money. Níbi ẹ ti ń kọrin tó bá lóyún tó bá lóyún kóyún tó bá lóyún kóyún sàrà ni. Sàrà ni tó bá lóyún kóyún sàrà ni lójú agbo tí ẹ ti ń kọ́n àwọn obìnrin wà ń bẹ̀ o tí ẹ bá tún pé wọ́n gba nọ́mbà kan nù ẹ tí ẹ ń bẹ̀ ń bẹ̀ o wọ́n ṣe kọrin sí létí tẹ́ ni o yóò tún fi nọ́mbà ẹ lẹ̀ ẹ ti cheap jù when it comes to money obìnrin sì cheap ẹ cheap dákú so mo ń dúró kí n fi lówó ni ẹ tí ó lóyún tí ó dọ̀mọ́tọ́ nù yín nínú ìṣọwọ́ tẹ́ fi mo ń dúró kí n fi lówó ni ṣe bówó lẹ́lẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ lè settle for lẹ́sẹ̀ àbí èmi ń dúró kémi ó fi lówó ni ẹni tí ó dá ọmọ tọ́ nínú yín ló ń lọ lọ́ọ̀kan yẹn the numbers of women tó máa dá ọmọ tọ́ látara mi ló ń lọ lọ́ọ̀kan yẹn èmi ń dúró kí n fi lówó ni ṣe bẹ́ẹ̀ lẹ́fẹ̀ẹ́ lẹ́yìn ni ẹ máa learn the hard way ṣẹ́yìn rò pé numbers of years tí ẹni fi tó fi hustle tó fi struggle kó tó débi tó dé lónìí yẹn ìwọ fẹ́ gba shortcut o kàn fẹ́ lóyún so o fẹ́ fi oyún wọlé ń tiẹ̀ numbers of years tẹ́ni fi rise dókè yẹn oyún ni ìwọ fẹ́ fi bá dókè ń tiẹ̀ in the space of 9 months so o kàn fẹ́ lóyún fún Davido
so in space of 9 months láti bí 15 years tóun ti ń bá a bọ̀ wà kàn fi 9 months wọlé so ẹ̀ẹ́dẹ́jọ́ máa wà lókè ìwọ fẹ́ lóyún fún Wizkid in space of 9 months o fẹ́ fi wọlé kẹjọ máa wà lókè alẹ́ láti accountability ó lè ní gbogbo yẹn mọ́ tẹ̀ ń ṣe sẹ́ẹ̀ whoever tó bá ń kọ́ọ̀lù olówó house tó ń kọ́ọ̀lù olórúkọ house tó ń kọ́ọ̀lù olókìkí kan house wípé ó fún òun lóyún kò gbà ó mọ tó ń ṣe ó lè ní ẹ́ ó mọ̀ọ́mọ̀ ní ó mọ nǹkan tó ń ṣe ó fẹ́ fọyún ẹ̀ escape poverty ni that is just the fact ẹyọ kan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn àwọn ó dẹ̀ sọ sí yín létí lẹ́ẹ̀kan sí tó bá lóyún kóyún sàrà ni tó bá lóyún kóyún ẹ má gbà lọ́wọ́ ẹ̀ ọmọ ìyá mi sàrà ni ẹ di single mother mi yóò fẹ́ gbọ̀n nonsense. ẹ̀ṣẹ̀ àwọn ọmọdé yìí pọ̀. Ayinde